pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Nation, ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho as a person, wọ́n dúró lọ́tọ̀. Yorùbá Nation as self-determination ó dúró lọ́tọ̀. Ṣé rí mo kọ́kọ́ fẹ́ kí a lára wa lóye lórí àwọn kankan nínú ayé tá a fi mọ̀ pé kò sí ní téèyàn lè gbé dání téèyàn lè máa ṣe tí nǹkan yẹn bá dáa kó mọ̀ pé ó máa rí challenges lórí ẹ̀ tí ó bá tún dáa èèyàn máa rí àwọn tó máa challenge ẹ̀ lórí nǹkan yẹn. ọ̀rọ̀ pé àwọn èèyàn challenge àwọn èèyàn mú àṣìṣe olóyè Sunday Igboho wọ́n ń wá àṣìṣe olóyè Sunday Igboho kọjọ́ èmi lójú o pé àwọn èèyàn ń wá àṣìṣe ẹni tó lọ́n ti fi ṣe aṣáájú kọjọ́ èmi lójú o. Salaam alaikum rahmatulahi mo kí gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin mama wa tẹ́ wà lórí program ẹ máa wọlé ẹ máa bá wa invite àwọn èèyàn kẹ́ sì máa like kẹ́ máa love nǹkan yóò ní bàjẹ́. mo fẹ́ yànnàná mo sì fẹ́ expatiate àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ Yorùbá Nation pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe kíni àwọn tí wọ́n ń mú àṣìṣe tó jẹ́ pé àwọn ò wá nǹkan kan wọ́n wá bí prógrámù yìí ọ̀rọ̀ Yorùbá Nation yìí bí ìtẹ̀síwájú ó ṣe bá gbogbo ọ̀nà tí ó gbà ṣubú ni wọ́n ń wá reason for that. Kí ni tọ́fà tí wọ́n fi ń wá tá a sì tó sì jẹ́ pé àwọn tá à ń sọ yìí Yorùbá ni wọ́n máa fún wa ní reason lórí rẹ̀ o ẹ̀yin náà ó sì rí pé reason tí mo fẹ́ mú wá genuine reason ni mo fẹ́ kẹ́ ẹ máa bá mi ká lọ. For instance màá gbé reason mi látòrí Professor Banji Akintoye. Ẹ wo bàbá Professor Banji Akintoye ẹ wo bàbá yẹn ẹ wọjú orí wọn ẹ wo position tí wọ́n wà ẹ rí i pé tá a bá ní ká wo bàbá yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí bàbá ò fẹ́ àwọn àtẹ̀yìn wọn occupy position kankan ní Nàìjíríà tó jẹ́ genuine position wọn occupy rẹ̀. Bàbá yẹn ṣe bàbá kan tí wọ́n ní owó kan lọ́wọ́ rẹpẹtẹ. Bàbá ò sì greedy débi kan máa wá ipò kan káàkiri. Bàbá yẹn wà ní agbede àárín méjì wọn à lówó púpọ̀ Ọlọ́run ò sì bà tiwọn jẹ́. Ẹ wá jẹ́ ká wo àwọn ẹjẹ́ àwọ àwùjọ pápájọ nílẹ̀ Yorùbá tá a bá wo sàkún àwọn wo lọ́lọ́run kẹ́ nílẹ̀ Yorùbá sáwọn tó lọ́n kẹ́ ju bàbá yìí ló ń bẹ nílẹ̀ Yorùbá sáwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé emeritus professor ni wọ́n ṣé wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá ṣé mọ̀ pé professor ni bàbá yìí nílẹ̀ Yorùbá a tún rí àwọn tó jẹ́ emeritus professor àwọn professor tó jẹ́ pé wọ́n tó máa ń lecture àwọn professor ẹgbẹ́ wọn àwọn lẹ́yìn là ń pè ní emeritus professor. Mi rò pé bàbá yẹn mi rò pé emeritus professor ni wọ́n ṣùgbọ́n tá a bá ní ká wo bàbá wa Akíntóyè Professor Banji Akíntóyè dáadáa professor ni wọ́n but mi ò rò pé emeritus professor ni wọ́n. Tá a bá wá wọlé Yorùbá a máa rí emeritus professor. Kí lẹ ti wá fẹ́ kí àwọn emeritus professor ó ṣe nígbà tí àwọn emeritus professor tán rí àti ń jẹ mẹ̀kúnnù tí wọ́n àdìdé sí nígbà tí àwọn emeritus professor tán rí ọ̀nà tí orí ń gbà ta mẹ̀kúnnù tí wọ́n àdìsẹ́ sí nígbà tí àwọn emeritus professor tán rí ọ̀nà tí ilẹ̀ Yorùbá gbà mẹ́hẹ tán rí bí àwọn bandit ṣe ń da àwọn èèyàn láàmú nílẹ̀ Yorùbá tán rí bí àwọn kidnapper ṣe ń kidnap àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá àwọn emeritus professor wọ́n rí gbogbo ibi tá a láàkì sí nílẹ̀ Yorùbá wọ́n àdìdé sí. Professor Banji tí àwọn ò kì í ṣe tí mi ò rò pé emeritus professor ni wọ́n àwọn kan jẹ́ merely just a professor. Ṣé ẹ rí pé àwọn tí wọ́n jẹ́ emeritus professor tí wọ́n jẹ́ senior fún wọn ṣé ẹ rí pé wọn à ní gbà fún wọn pé ṣerú Banji Akíntóyè sí yẹn lọ́wọ́ ayẹ kọ́ jẹ́ aṣáájú. Wọ́n á máa wúra wọn gẹ́gẹ́ bíi pé àwẹ̀ senior Banji náà ṣerú Banji yẹn ló máa wá ní ọmọ wa làlẹ́ wa lọ́wọ́ ṣerú Banji yẹn ló máa wá wà nírú position yẹn ṣerú Banji yẹn ní àwa jẹ́ aṣáájú fún àwọn ọmọ yìí níbi táwọn wà. So definitely àwọn gbọ́dọ̀ against struggle yìí. Ara àwọn ibi tí problem tí ó ti máa yọjú nìyẹn tí mo sì fẹ́ kí gbogbo wa ká múra fún irú problem yẹn.
mo fẹ́ ká múra dérú problem yẹn tá a bá ti múra dérú problem yẹn a kàn máa pariwo ni ṣùgbọ́n ẹni tó bá ti múra lórí dérú problem yìí wàláhì kò ní sọ̀rọ̀ yóò ti mọ̀ pé háàsìdú náà ni àwọn èèyàn yẹn àwọn háàsìdú náà nìyẹn àwọn háàsìdú náà nìyẹn àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń pẹ́ gan àwọn tó jẹ́ pé kò sí tẹ́ ẹ lè ṣe fún wọn o bẹ́ẹ̀ bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sá lọ fún wọn jù bẹ́ẹ̀ lọ ìkà ọgbà lọ o àwọn yẹn wọn ní fẹ́ kẹ́ ń tán ń wò gẹ́gẹ́ bíi pé ó jẹ́ ó lò sáwọn ẹni tí ò tó àwọn pẹ̀lú sàtífíkẹ́ẹ̀tì ń bẹ lọ́wọ́ àwọn yẹn lọ́wọ́ àwọn sẹ́rù professor irú táwọn jẹ́ emeritus professor Banji ni lọ́mọ àwa jẹ́ leader àwọn ọmọ yìí láyéláyé gbogbo ọ̀nà làwọn gbà wọ́gilé gbogbo ọ̀nà náà wà máa san láti ṣe kínní láti sọ pé ntí professor Banji Akíntóyè ntí wọ́n ń ṣe kò dáa gbogbo ọ̀nà náà máa san pé ntán sí yẹn ò dáa kódà wọ́n mọ̀ pé ntán sí yẹn dáa o wọ́n mọ̀ pé ntán gbé lọ́ọ̀ yẹn dáa o wọ́n mọ̀ pé ntán gbé lọ́ọ̀ yẹn tó máa ti gbogbo yẹn láǹfààní ní o ṣùgbọ́n torí pé kì í sáwọn náà hẹ́ẹ̀dì ẹ̀ ní tí mo fẹ́ ká mọ̀ nìyẹn o torí pé kì í sáwọn ni wọ́n hẹ́ẹ̀dì rẹ̀ wọ́n ní àgírí wọn ní gbà o àkọ́kọ́ nìyẹn o àkọ́kọ́ ibi tí challenges ó ti máa wá nìyẹn ṣùgbọ́n ntọ́ bá ti dá téèyàn bá ti hẹ́ẹ̀dì rẹ̀ tírú àwọn yẹn bá dìde láti against kẹ́ńtọ́ bá hẹ́ẹ̀dì irú position yẹn kó fọkàn balẹ̀ ọlọ́run lọ́mọ bí ó sì máa gbìyànjú ẹni bẹ́ẹ̀ torí pé innamali a'malu binniyat àníyàn ẹ̀dá ti ṣáájú o ẹ̀ńtọ́ head Professor Banji Akíntóyè àníyàn wọn kì í ṣàníyàn pé àwọn ń wá ipò aṣáájú àwọn fẹ́ káwọn èèyàn recognize àwọn àníyàn pé àwọn fẹ́ ṣe ìfẹ́ àwọn mẹ̀kúnnù àwọn fẹ́ jẹ́ kí àwọn mẹ̀kúnnù ọmọ páwọn náà ráyé wá àwọn fẹ́ jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kàn mọ̀ pé ojúṣe àwọn àti pé ẹ̀tọ́ àwọn ò ní nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn tí wọ́n hẹ́ǹfì irú Professor Banji Akíntóyè yìí àwọn yẹn hẹ́ǹfì wọ́n á máa hẹ́ǹfì wọn láti máa against ọ̀rọ̀ Yorùbá nation látara pé ṣe irú àwọn ló yẹ káwọn wà nírú position tí Professor Banji Akíntóyè wà whereas professor emeritus professor làwọn Banji Akíntóyè professor lásán ní ohun so àwọn ló yẹ káwọn wà position yẹn ló yẹ káwọn èèyàn ó máa pọ́nlé àwọn ló yẹ káwọn èèyàn ká máa dárúkọ káàkiri bá a ṣe ń dákọ Professor Banji Akíntóyè tá à ń pọ́n wọn lé tá à ń ṣàdúrà fún wọn látara tó lọ ń lò wọ́n sí glory yẹn wọ́n bí lupa àwọn ló yẹ káwọn gbà reason tán fi ní support ni wọn àfi ní wọn ní support àfẹ́ntọ́ ló ń bá fẹ́ lò nù wọn àfẹ́ntọ́ ló ń bá kó sí nínú nù wọn irú wọn ni wọ́n gbà fọlọ́n pé Ọlọ́run kúkú ti lo Professor Banji Akíntóyè ẹjẹ́ àgbà àfẹ́ntọ́ ló ń gbà fún ẹni Ọlọ́run torí pé iná tàwa àdúrà mẹ́nẹ́kì sọ́ọ́lì lè mọ́tàkì ìwà àtẹríba táwọn wò yẹn ẹni Ọlọ́run lọ́lọ́mọ jogún ẹ̀ fún ẹni tá a bá rí tó bá níwà àtẹríba èèyàn Ọlọ́run ni ẹni tó bá jẹ́ èèyàn Ọlọ́run nínú àwọn tí wọ́n bá senior Professor Banji Akíntóyè náà máa gbà fún wọn o náà máa support ilẹ̀ Yorùbá o ọ̀pọ̀lọpọ̀ àwọn elders náà support ilẹ̀ Yorùbá àwọn nǹkan yìí ni wọ́n ń wò pé ṣe lágbẹ́já ló máa wá jẹ́ head ṣe lágbẹ́já ló máa wá jẹ́ aṣáájú tèmi máa wá jẹ́ ọmọlẹ́yìn fún wíwárà ọpẹ́ ìwọ lọ́pẹ́ dènà o kí ló dé tí wọn náà tó tètè dìde láti ẹjọ́ yìí nígbà tó rí ibi tí a ti ń jẹ àwọn èèyàn tó bá jẹ́ pé ìwọ náà lọ kọ́kọ́ dìde ní ìwọ ló máa wà nípò yẹn náà ó sì dìde ó dìde nìyẹn ẹni tó lọ ń lò lọ́lọ́ ń gbé dìde ẹni tó kọ́kọ́ ṣáájú asábìkúnà ẹ̀ ń bá ti ṣáájú ìwọ tó bá ń dé látẹ̀yìnwá máa tó ní ó ní choice ju kọ́ ọ gbà lọ tó o bá tún tètè gbà ó wulẹ̀ ní german kankan àkọ́kọ́ instances nìyẹn ẹlẹ́ẹ̀kejì instances tó fi já sí pé tó gbogbo àwọn tó lóye Sunday Igboho bá sọ̀rọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń dúró wọ́n sàn wá àṣìṣe olóyè Sunday Igboho wọ́n kọ́kọ́ gbà kan sọ pé kò mọ̀wé o kò kàwé o sẹ́rù yẹn ni ó já ṣáájú sẹ́rù yẹn ni ó fẹ́ jẹ president ilẹ̀ Yorùbá olóyè Sunday Igboho sọ lóun wá fò ní. ṣùgbọ́n ìlara pé ṣé olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí báwa ṣe kàwé àwa kàwé náà o ládùrú position táwa occupy ládùrú ìwé ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wa ìwé ẹ̀rí tó o ní lọ́wọ́ tó o fi jà fún mẹ̀kánná nígbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwé ẹ̀rí tó o ní lọ́wọ́ tó o rántí mẹ̀kánná nígbà tí ìyà ń jẹ wọ́n ìwé ẹ̀rí tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò ní túmọ̀ kankan tí ò ní impact kankan
lórí àwọn tó jẹ́ mẹ̀kúnnù tí ń bẹ àdúgbò rẹ̀ gan lásán èèyàn mélòó ló wúlò fún ládùúgbò rẹ̀ èèyàn mélòó ló wúlò fún ládùúgbò rẹ̀ so tí mi bá rí àwọn kan tó bá ń jáde against olóyè Sunday Igboho mo máa ń rẹ́rìn ni pé ìlara ni torí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tán against olóyè Sunday Igboho tí wọ́n jẹ́ pé fọ́ìsì ìtọ́lóyè Sunday Igboho bá sọ ìtọ́ bá sọ tọ́ bá dáa wọn à ní rí yẹn sọ èèyàn ṣe interview wọ́n ṣe interview bíi offer an hour náà fi ṣe interview fún yẹn wọn à rí gbogbo nǹkan yòókù gbogbo nǹkan tí olóyè Sunday Igboho sọ tó dáa pátá wọn à rí nǹkan kan sọ lórí rẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan péré tó sì jẹ́ òdodo ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn o òdodo ọ̀rọ̀ lọ́rọ̀ yẹn o máa expatiate bọ́rọ̀ yẹn ṣe jẹ́ òdodo ọ̀rọ̀ máa expatiate rẹ̀ fún yín máa ṣàlàyé rẹ̀ fún yín nǹkan ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo àwa lọ gé ibẹ̀ yẹn gbogbo òyòkù kí ló dé tẹ́ ẹ̀ rí gé wọn à lè gé o mọ́rísìn tán fi lè gé o ní pé ìlara pé sí pẹ̀lú bá a ṣe gbé èbò tó pẹ̀lú bá a ṣe kàwé tó pẹ̀lú bá a ṣe lówó tó pẹ̀lú pòsíṣàn wa láwùjọ ṣerú olóyè Sunday Igboho ló máa wá jẹ́ aṣáájú fún wa ṣé irú olóyè Sunday Igboho láwà máa tẹ̀lé asábìkúnà kágbà fọlọ́hún ní sinmi o kágbà fọlọ́hún ní sinmi kágbà fọlọ́hún ní sinmi o kágbà fọlọ́hún ní sinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà kágbà fọlọ́hún ní sinmi kágbà fọlọ́hún ní sinmi o kágbà fọlọ́hún ní sinmi kágbà fọlọ́hún ní sinmi o kágbà fọlọ́hún ní sinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà kágbà fọlọ́hún ní sinmi tẹ́ ẹ̀ bá padà gbà ẹ̀ ní jámọ̀ kankan àfi ká gbàfẹ́ tó lọ́n bá gbà fún ọlọ́run ló gbé olóyè Sunday Igboho ìwọ pẹ̀lú pòsíṣàn rẹ ọkàwé lóòótọ́ ọmọ ìwé olóyè Sunday Igboho lọ agreed certificate ń bẹ lọ́wọ́ rẹ ó ju olóyè Sunday Igboho tiẹ̀ ní lọ́wọ́ agreed owó tó o ní olóyè Sunday Igboho tiẹ̀ kò tiẹ̀ nẹ́rú owó tó o ní agreed ilé tó o kọ́ olóyè Sunday Igboho tiẹ̀ kọ́lé tó o kọ́ agreed ṣùgbọ́n wúlò wo pẹ̀lú bọ́lọ̀ ń ṣe kí ọ tó nígbà tó rí ń ta àwọn mẹ̀kọ́nù nígbà tí ìyà ń jẹ mẹ̀kúnnù nígbà táwọn mẹ̀kúnnù need help nígbà tó ń wá olùrànlọ́wọ́ nígbà tó ń wá ẹni tí ó gbìjà wọn sán rí ọ́ngbà yẹn ṣé wọ́n rí ọ́ngbà yẹn àdúgbò rẹ gan lásán bọ́lọ̀ ń ṣe kí ọtọ ọmọ ti géètì ni ọmọ ti géètì ilé rẹ ni àwọn èèyàn ilé wọnú ilé rẹ mélòó èèyàn lọ tara rẹ dìde mélòó èèyàn lọ ṣàǹfààní fún mélòó èèyàn lọ láǹfààní àti máa rí ọ ilẹ̀kùn ilé rẹ títì ní máa wà omi ẹ̀rọ tó tún ṣe sínú ilé rẹ̀ àwọn èèyàn orí pọ̀n kànga tí ń bẹ́nu ilé rẹ̀ àwọn èèyàn orí pọ̀n ọlọ́run ò lò ọ́ nì ọlọ́run ò gbé ọ dìde fún mẹ̀kúnnù ẹni ọlọ́run gbé dìde fún mẹ̀kúnnù ìyẹn wá dìde ọlọ́run wá gbé dìde ọ wá gba àwọn mẹ̀kúnnù lẹ̀ ọ lọ sí Ìbàràpá ọlọ́run lò ọ wá fi ṣe aṣáájú léètọ́ ọlọ́run ò lò wọ́ lílò tọ́lọ́run sì lò very very glaring gbogbo ayé ló mọ̀ pé yàtọ̀ sí pé kéèyàn máa parọ́ pé àṣegbá àṣàwò gẹ́gẹ́ báwọn olóṣèlú wa ṣe máa ń parọ́ pé àṣegbá àṣàwò tó jẹ́ pé lóòwe nìkan láti máa rí ànírí ní physically very very glaring èèyàn fẹ̀mí rẹ̀ lè fowó rẹ̀ lẹ̀ ọ wọnú gbó tàwọn Fúlàní ọ̀gọ̀rọ̀ yín ẹ̀ ń sá kiri ni gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ kàwé tẹ́lẹ̀ màwé ju olóyè Sunday Igboho lọ ẹ màwé jùlọ lóòótọ́ ẹ lówó jùlọ lóòótọ́ ẹni experience yín ju tiẹ̀ lọ lóòótọ́ ṣùgbọ́n sẹ́yìn wúlò láwùjọ ṣé ẹ wúlò ẹ̀yin ẹni ibi gbogbo yìí ṣé ẹ wúlò láwùjọ kí ni ìwúlò rẹ èèyàn mélòó ló wúlò fún èèyàn mélòó ló ti kára rẹ là èèyàn mélòó ló ti tára rẹ sórí rẹ èèyàn mélòó ló ń jẹ lára rẹ èèyàn mélòó ní ń ṣàǹfààní lára rẹ dẹ̀dẹ̀rìn òpònà ó ń pẹ nìkan ní illiterate ó ń pẹ nìkan ní illiterate ìwọ gẹ́gẹ́ ní bàbá illiterate ìwọ táwọn èèyàn ṣàǹfààní kankan lára rẹ ìwọ tó wúlò fẹ́rù ò wúlò fọmọ ò wúlò fara alẹ́ ò wúlò fara oko ìwọ dẹ̀dẹ̀rìn òpònà ayírádà ìlara tí ń bá ń jà ẹ lọ kọ́là kú ò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là ẹ má ṣe lára mọ́ ẹ lọ gbà fọ́lọ́n kẹ́ lè bá sinmi gbogbo ẹni tí ó bá ti gbà fọ́lọ́n lára olóyè Sunday Igboho kò ní sinmi láyé àtàlìkìyàmọ̀
kò ní sinmi láyé àtàlìkíámà torí pé ẹni Ọlọ́run lò ní kí ló dé tọ́lọ́run ò lò wọ́ tí ò gbé wọn dìde kọ́ lọ sí Ìbàràpá kọ́ lọ lé àwọn Fúlàní dìde kọ́ lọ lé àwọn Fúlàní terrorists àwọn Fúlàní kidnappers kí ló dé tí wọ́n wọnú ogbó lọ tọ́lọ́run ò lò ọ́ kí wọ́n náà kó àwọn èèyàn lẹ́yìn kó àwọn èèyàn lẹ́yìn kó lead wọn kọ́ wọnú ogbó lọ bí màá yí ṣe tí wọ́n bá support nǹkan àti rí advantages níbẹ̀ lára nǹkan ká tó lè support ni èmi kì í support èèyàn dogmatically máa ti gbé yẹ̀wò kí ni the merit and merit kí ni advantages tí ń bẹ lára ẹni kí ni disadvantages tí ń bẹ lára ẹni disadvantages tí ń bẹ lára Olóyè Sunday Igboho ó kéré pọ̀ advantages tí ń bẹ lára wọn ó pọ̀ ju disadvantages tí ń bẹ lára wọn lọ let me tell you the fact ìwọ tó wá ń sọ pé kò kàwé kò mọ̀wé ṣerú illiterate yẹn lọ́wọ́ láti ṣaṣáájú tẹ wá ti torí pé ẹ fẹ́ gbà fún torí pé ó jẹ́ illiterate torí pé ẹ ń wò ní illiterate ọpọlọ rẹ̀ pé ju tẹ́ lọ illiterate ọmọ tí ń ṣe ju tẹ́ lọ illiterate ọmọ tó mọ̀ pé kò yẹ kéèyàn ọmọ jẹ mẹ̀kúnnù ṣerú ẹ̀yin òpònú ayérádà ẹ̀yin aládàáni kan jẹ ẹ̀yin tó yẹ pé ìmọ̀ tara ayé nìkan ìwé lẹ́sẹ̀ bá fẹ́ fi yan ṣáájú ní àfiwé yàn ẹn torí ẹ̀ pé tó sì ní sympathy tó ní sympathy fún ẹlòmíì àwọn ìwé tẹ́ ẹ mọ̀ tó ti ìwé tí àṣà ìtàn ti kó sínú rẹ̀ mọ́ yín lọ́wọ́ ìwé tẹ́sù ti kó sínú rẹ̀ mọ́ yín lọ́wọ́ ìwé tó jẹ́ pé ifu spirit nílò ìpẹ̀lú rẹ̀ ìwé tẹ́ ẹ mọ̀ tí ọ̀lápàlà rẹ̀ tí tẹ́ ẹ láàánú ọmọ nìkejì lára kí láǹfààní ìwé tẹ́ ẹ mọ̀ tí tẹ́ ẹ láàánú ọmọ nìkejì lára ìwé ìwé nìyẹn kéèyàn ọmọ mọ̀wé kọ́pọlọ rẹ̀ pé kọ́mọ̀ pé nítorí kó ń ṣe rè á sì máa tẹ̀lé kéèyàn ọmọ mọ̀wé kó ní sympathy fún ọmọ nìkejì ìyẹn lè yẹn dáadáa ẹn tó bá mọ̀wé tó lé ìwọ tó ọlọ́mọ̀wé tó ìṣe illiterate ṣùgbọ́n tó jẹ́ pé ìkánú rẹ tí ó ju tejò lọ ìwọ tó ní sympathy fẹ́ nìkejì ìwọ tó gbèrò kẹ́nìkejì ọ̀là lára rẹ ìwọ tó yẹ pé gbogbo àwọn tí ń bẹ lábẹ́ rẹ ọ̀fẹ́ kan sá máa sin ọ ní ọ̀fẹ́ kan jẹ́ èèyàn látara rẹ sẹ́rù ìwọ yẹn ìwọ wá tọ́sìkò aṣáájú ìwọ táwọn àwọn èèyàn ń jìyà àwọn tí ń jìyà ó sì rò pé kó gbà wọn kò nóyà Olóyè Sunday Igboho àwọn tí ń jìyà ó fẹ̀mí ara rẹ̀ lẹ̀ ó fi gbogbo ohun tó ní ó fi ilẹ̀ pé gbogbo ẹ̀wà dúró owó tó ní ó tẹ̀yàn tó yẹ̀ sẹ́ra mọ́tò almost 60 something million naira lẹ́jọ́ mẹ́ta yìí kéèyàn tó ra mọ́tò ẹ̀mọ tí ń bẹ lákàntì ẹ̀ ẹ̀mọ tó ní lọ́wọ́ sẹ́rù yẹn irú èèyàn yẹn láwàá sọ pé ìyà ń jẹ ẹn tó bá lówó kì í fẹ́ kù ẹn bá ti ń kọ́lé bíi mẹ́rin mẹ́fà tó ní mọ́tò tó pọ̀ tí ọmọ gòkè tí ọmọ gbádùn ayé rẹ̀ ta ní fẹ́ kú ìwọ gan tó bá ní mọ́tò mi ìwọ tó ní mọ́tò kan gan tó jẹ́ pé lè kan lọ́kọ́ mọ́tò kan lóní ọjọ́ lójú kò sáfúnkú ni káwá tó ń bùrù ẹn tó lọ ń kó oore tó pọ̀ fún ó tó wá ń wọgbó ó ń wọnú igbó lọ bá àwọn bandit ó ń wọnú igbó lọ bá àwọn terrorist ó ń wọnú igbó lọ bá àwọn kidnappers ó ń wọnú igbó lọ bá wọn láì bẹ̀rù ní tó lè ṣẹlẹ̀ inú igbó tí ń wọ ọ lọ yẹn kò sí tí ò lè ṣẹlẹ̀ kò sí tí ò lè ekuru kéde náà máa tẹ̀yìn wọ ìgbìlẹ̀ nu Ọlọ́run máa bá wa fi sí ẹ̀sọ́ kóró gbogbo yẹn ẹni tó bá ń lọ sójú ogun nǹkan méjì ni ó máa bá lọ sójú ogun ìmọ̀ kó kó ẹrú tàbí ká kó lẹ́rú nínú kó kẹ́rú ẹni tó bá ti lọ sójú ogun nǹkan méjì ló gbọ́dọ̀ máa rò nínú bó ṣe ń lójú ogun nínú ká kó lẹ́rú tàbí kó náà kó yàn lẹ́rú wálé ṣé a rí pé ó lè kéèyàn tó lè kóyàn lẹ́rú kó tó lè kẹ́rú kì í ṣe wàhálà díẹ̀ ló máa ṣe o tí ó bá ti wá rí wọn kó lẹ́rú òun ní ó padà dẹrú òun ní ó padà mú ní ó padà sìngbà náà padà pa ẹni yóò wá arú gbogbo yẹn ó fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀ ohun gbogbo àwọn dẹ̀dẹ̀rìn kan àwọn òpònú kan in tọ́fà side talk tọ́fà káwọn èèyàn máa mú àwọn ọ̀rọ̀ tí táwọn táwọn wá àṣìṣe wọ́n ń wá àṣìṣe Olóyè Sunday Igboho kọ́mọ́ tí sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ni ọ̀sọ̀rọ̀ láti ẹjọ́ yìí ẹni ọ̀rọ̀ rẹ̀ ti ń pọ̀ jù ẹ̀yin kọ́ gẹ́gẹ́ bí pòsíṣàn tó wà kò yẹ kọ́ máa sọ̀rọ̀ jù tọ́kátìfù ní ọ̀rọ̀ ẹ̀ ti ó sì gbẹnu dákẹ́ síbẹ̀síbẹ̀ nígbà tí ò tún sọ̀rọ̀ mọ́ ẹ̀yin lẹ́tọ́ sọ pé kò sọ̀rọ̀ mọ́ ó tó wá ń sọ̀rọ̀ ẹ sáà ń wá gbogbo ọ̀nà tí ó gbà ṣiṣẹ́ ẹ sáà ń wá gbogbo ọ̀nà tẹ́ gbà rí nǹkan dìmọ̀ pé ó tó ṣe báyìí ó tún wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ òdodo ọ̀rọ̀ lọ́sọ lọ́dọ̀ tèmi ọmọ màá wá ṣàlàyé bọ́rọ̀ tó sọ ṣe jẹ́ òdodo ọ̀rọ̀ tí Olóyè Sunday Igboho sọ bó ṣe jẹ́ òdodo ọ̀rọ̀ ṣùgbọ́n
ìntọ́fà tí àwọn bloggers màá sì padà sórí àwọn bloggers dèdèrè yẹn o gbogbo àwọn bloggers yẹn mò ń bọ̀ lórí yẹn mò ń bọ̀ lórí yẹn gbogbo ẹ̀yin bloggers tó jẹ́ pé ẹ̀yin ò ṣe nǹkan rere láyé yín ìntọ́fà ti fẹ́ da ẹ̀ máa bàjẹ́ ni mò ń bọ̀ lórí yẹn mò ń bọ̀ pàápàá jù lọ ìyá dèdèrè yẹn wèrè kan yẹn ìyá kan tán pè ní Esther Aboderin yẹn ìyá tán pè ní Esther Aboderin yẹn àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n àgbàlagbà òpònú ni wọ́n àgbàlagbà ni wọ́n àgbàlagbà òpònú ni wọ́n àgbàlagbà òpònú kéèyàn dàgbà pẹ̀lú ọjọ́ orí ìyá yẹn pẹ̀lú ọjọ́ orí ìyá yẹn ẹ̀yin ò wá síbi kẹ́ ẹ máa tó nǹkan àgbà máa yájú ni àgbà kan kì í yánu àgbà máa yájú ni àgbà kan kì í yánu ọ̀rọ̀ tó bá yẹ ọ̀rọ̀ tí baálé ilé máa parí baálé ilé kì í dá sí níbẹ̀rẹ̀ irú ìyá yẹn ló yẹ kí gbogbo àwọn tán jẹ́ obìnrin kan lọ́ọ́ máa kọ́rọ̀ bá pé ìyá ẹ là wà lọ́yẹ̀ ẹ bó la ká ṣe ṣe lé ìyá náà ní ọkọ̀ wá jáde ló máa sọ̀rọ̀ dandan lórí kíní àwọn ìyá òpònú àwọn ẹni ibi àwọn tí gbèsè ayé wọn ò ṣe tọrọ gbèsè ayé so ẹgbẹ́ kan ni ẹ jẹ́ kọ́kọ́ bá ọ̀rọ̀ tí mo bá lọ kí n kọ́kọ́ bá délẹ̀ títí ìyá yẹn àmọ́ nìyẹn torí ìyá ọ̀rọ̀ ìyá yẹn ò ní wéètì lọ́dọ̀ tèmi kò ní wéètì ọ̀rọ̀ òpònú ìsáàdùnà tọkọ ṣẹfí ìfọ̀látù jìbù tẹ́gọ̀ bá ń sọ̀rọ̀ kílẹ̀fẹ́ máa dá sínú ọ̀rọ̀ tí dèdèrè bá ń sọ àtọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó nítumọ̀ àtọ̀rọ̀ tí ò nítumọ̀ ó lè wà ń bedroom gbá mi kọ́ máa sí dandan kọ́ máa sí jáde ìyàwó ọjọ́ ẹni tó yẹ káwọn ọmọ rẹ̀ ò mọ́so sáà máa pé nǹkan ti ń ta sí ẹnìyẹn ìyá yẹn lọ́pọlọ sáà máa pé nǹkan ti ń ta sí ìyá yẹn lọ́pọlọ so èyí tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ lórí ìṣubú àti àwọn àṣìṣe olóyè Sunday Igboho tán wá torí pé èèyàn ṣe interview over an hour ọ̀rọ̀ ẹyọ kan péré lẹ́wà lọ gé gbogbo òyòkù kí ló dé tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lé lórí tẹ́yìn ìbá ṣalábòsí kí ló dé tẹ́ ẹ̀ sọ̀rọ̀ lé lórí tẹ́yìn ìbá ṣalábòsí gbogbo ẹ̀yin alábòsí gbogbo ọlọ́run ọba yóò dojú yín bolẹ̀ wà makaru wà makara Allahu wallahu khairul makirina wà makaru wà makara Allahu wallahu khairul makirina wọ́n wá lọ gé ó lè náà sọ̀rọ̀ sí Adébóyè o ó sọ̀rọ̀ sí Adébóyè o sí ìyẹn nìkan lólóyè Sunday Igboho sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọjọ́ èmi lójú o mo ṣe rí wàláì mo kàn rẹ́rìn ni wàláì mo kàn rẹ́rìn ni ṣé ẹ̀ máa tó ń pa mí lẹ́rìn èmi ti ń prepare pé gbogbo nǹkan yẹn ó máa ṣẹlẹ̀ torí bọ́lá ń ṣe dá èmi tí mo bá fẹ́ ṣe nǹkan àwọn consequences tí ń bẹ níbi nǹkan yẹn mo ti máa rò ó mọ́ o advantages tí ń bẹ ń bẹ disadvantages tí màá máa bá pàdé lára nǹkan yẹn wàláì mo ti máa rò ó mọ́ bọ́lá ń ṣe dá èmi nìyẹn o ìtọ́dá tí ó wà lórí nǹkan tí mo fẹ́ ṣe yẹn màá ti rò mọ́ àwọn tí ò tó ń bójúmọ́ tó lè wá wàláì mo ti máa rò ó mọ́ wàláì gbogbo ohun tí ń ṣẹlẹ̀ èmi ti kódà lórí èmi gẹ́gẹ́ tí mo sọ̀rọ̀ yìí àwọn kan nínú àwọn tó jẹ́ àgbàlagbà àfa wọn ní fẹ́ support reason náà fi ní fẹ́ support ni pé wọ́n á mọ̀ wò pé nígbà tán àwọn ọmọ kéékèèké kan ti ṣáájú wa ṣerú àwọn ọmọ ìláwà dúró lẹ́yìn wọn ṣé ẹ̀yìn àwọn ọmọ ìlàwọ̀ tí wàá máa sọ̀rọ̀ so sẹ́yìn àwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ́tò lẹ́yìn àwọn àfa kéékèèké yìí ni tẹ́ ẹ bá dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbàgbà fa iwájú láàyè yìí lè sọ pé ìsá fa wa mọ́ gbogbo yẹn náà rò tó fi yege sí o torí yóò wò pé táwọn bá padà support àwọn wà tó lẹ́yìn irú àwa tá a ti kọ́kọ́ ń sọ̀rọ̀ ṣáájú yìí gbogbo èrò ọkàn wọn nìyẹn o so wọ́n wá dúró pé kàkà kíkú mọ́jà sì ṣe àbísà wà dànù ni o yàrá rí kan ní ìgbà ni tó tán bá rí gbà àwọn àfa àtọ́ ti support ṣáájú yìí àwọn lọ tó lẹ́yìn wọn ni o nínú tọ́fà tọ́pọ̀lọpọ̀ àfáà òfin fẹ́ support mọ́ nìyẹn torí pé kì í sàwọn náà ṣáájú lórí iṣẹ́ tá à ń ṣe yìí lórí struggle yìí tó bá jẹ́ àwọn náà ṣáájú wàláì kò ṣe wàláì hàn ní sọ kankan mi ṣùgbọ́n torí pé kì í sàwọn náà pilẹ̀ rẹ̀ wọn kì í sàwọn náà pilẹ̀ ọ̀rọ̀ wọn jẹ́ àfáà àkọ́kọ́ níbi pé kán jẹ́ àwọn àfáà àkọ́kọ́ tó kọ́ support ọ̀rọ̀ Yorùbá nation so àwa tá a ti wá jẹ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ support yìí wọ́n ti ríra wọ́n ti fílì fílì ọ̀gẹ̀gbẹ́ pé so ṣé àwọn wà tó lẹ́yìn àwọn àfáà yìí ni so instead of them to support wọ́n wá mọ̀ against yẹn làwọn èèyàn fi wá mọ̀ wọ́n wá mọ̀ against wọ́n wá mọ̀ ṣàdúrà pé kọ́ mọ̀ bọ́ sí pé torí tó bá bọ́ sí àwọn ò ní jẹ́ ẹni ìṣáájú mọ́ torí àwọn ò ti support láti lè ara àwọn problem táwọn máa ní lọ́dọ̀ títí wa nìyẹn ìyẹn ò sí àìsàn support kò ní kọ́ mọ̀ bọ́ sí ìyẹn ọkàn wa
ẹni ọba ẹni torí rẹ̀ ọba máa pé tọ́lọ́ ń bá máa gbé yóò tètè sọ́pọ́ọ̀tì torí pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá wa yìí tán bá dé àwọn wẹ̀kọ̀ mu wọn á sì gbàgbé àwọn síwájú ni mi ò wáyé mọ́yà tó yẹn